Hello, hello, hello. Ẹ̀yin èèyàn mi, a kú afẹ́rẹ́ ìyá kú dídá àsìkò yìí. A kú bó ṣe ń lọ, ẹ kú tẹ́tí gbọ́ wa. Ẹ àwọn àgbà tó wà ní tó ń sọ pé àwọn ni ẹbí Ashley. Hmm. Àwọn kan wà báyìí kì í ṣe pé bóyá ká kó ọjọ́ sórí ibi ti kàlẹ́ndà, òun làgbà. Hmm. So àwọn kan wà tó jẹ́ pé àwọn ọmọ kéékèèké náà tó máa kọ́ wọn ní nǹkan tó fẹ́ ṣe. Òun ni ó dífá fún àwọn ẹbí Ashley. Ashley ló lọ fi kékeré gba ńlá. Bí mo sọ fún wa pé wọ́n lọ bá Queen Naomi jà, Ashley àti Mariam ló jà. Gbà Naomi lọ dúpẹ́ fún gbogbo àwọn ará Ilé-Ifẹ̀, àwọn obìnrin Ilé-Ifẹ̀ bí wọ́n ṣe kan òun dúpẹ́ bó ṣe wá welcome òun tóun dé ìjẹta. Kábíyèsí wá gbé adé lé lórí. Adé tó ń dúró díẹ̀ pé kó dé, ò lè wà lákùúrẹ́ kó máa dádé. Pé nígbà tó ti dé sí ààfin finally, òun ló lè dé adé yìí o. So ìdùnnú ṣubú láyọ̀ lánàá ó dé adé yẹn. Wọ́n lóun ló ní oníkan ní ẹja ó ṣe é. Ojú bá ti gbogbo àwọn ọlọ̀tẹ̀, àwọn ìkà tó ń nàga tọ́wọ́ wọn ò tó nǹkan kan tó fẹ́ fi gọ̀ǹgọ̀ fà á. Ẹ mọ̀ pé Ọlọ́run wa yìí, Ọlọ́run ẹ̀san ni tó máa san fún olúkálùkù gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ ẹ̀ ni. Ẹ wo Naomi pẹ̀lú bó ṣe jìyà, bó ṣe rí oríṣiríṣi ìpọ́njú ní orúkọ pé òun fẹ́ fẹ́ kábíyèsí. Àwọn èèyàn wọ́n fẹ́ fi irú gba ìbùkún Naomi, ṣùgbọ́n Ọlọ́run ni ò jẹ́. So ìgbà tó ń múra fún Naomi lánàá tó gbé adé ẹ̀ sórí pé yes, ẹni aládé ládé yẹ. Ó ní nǹkan náà jó ṣe òun ló dífá fún. Tí Naomi fi lọ sí àárín ọjà pẹ̀lú ijó tí ìlù tẹ̀yẹ tán fi welcome ẹ̀ tó tún fi lọ dúpẹ́ lọ́wọ́ wọn. Gbogbo ẹ̀ la sọ fún wa pé Ashley àti Mariam àwọn lọ dúró de Naomi lọ́jà. Bí Ọọ̀ni ẹlẹ́ni ṣe bẹ̀rẹ̀ sí ní jó tó ń dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tó ń dúpẹ́ ni àwọn méjì yẹn tó sá jáde kúrò nínú kọ́lọ́fín wọn níbi tó ń lọ ṣiṣẹ́ ibi tó ń sá pamọ́ sí. Ọlọ́run dẹ̀ ṣé mọ̀ pé gbogbo ìgbà tán bá ti plan evil, tán plan ibi, ó máa ń dà lé wọn lórí gbogbo ìgbà ni. Ọlọ́run dẹ̀ máa ń dójú tì wọ́n ní gbogbo ìgbà. Wọ́n tún lọ try tàná yẹn. Ìyà jẹ bastard sí wọn lára. Wọ́n fẹ́ nà wọ́n pa. Wọ́n nà wọ́n tó jẹ́ pé wọ́n ní hospital fẹ́ kọ̀ wọ́n lánàá yẹn. Wọ́n nà wọ́n gan-an. Ọlọ́run ní wọn kàn wọ́n lẹ́sẹ̀ tán àbí kán lù wọ́n pa. Àwọn ará Ifẹ̀ wọ́n nà bastard sí Ashley àti Mariam lára. Wọ́n fẹ́ bá Queen Naomi du adé, crown tí kábíyèsí tó pèsè lẹ̀ fún. Crown yẹn yìí wà lójú ọ̀ tó rọ́ jí crown yẹn jí tí ò bá jẹ́ pé bó ṣe ń jí náà ń gbà padà lọ́wọ́. Crown yẹn yìí wà lójú, wọ́n fẹ́ lọ jalè lánàá. Wọ́n ṣe lọ sí inú ọjà. Crown yẹn náà fẹ́ lọ jágbà nínú ọjà. Ṣùgbọ́n Ọlọ́run fi ìyà jẹ wọ́n tó jẹ́ pé wọn ò ní dánrú ẹ̀ wò mọ́. Pẹ̀lú lílù tó ń lù wọ́n yẹn, ẹ má jẹ́ a wulẹ̀ tún continue torí a ti sọ fún yín àti ká tún repeat ẹ̀. Ẹ ti mọ̀ ń pa ẹ̀. Ní àná yẹn, crown yẹn náà fẹ́ lọ jí, òun náà fi jẹ
baba ńlá ìyà tí wọ́n fi jẹ wọ́n yẹn. Ìyẹn Mariam àti Ashley. Kí ló dé ààfin fún wọn pé kábíyèsí? Nǹkan tójú wa lójú ń rí náà. Òun sunkún pé kíni. Wọ́n ní before you know it, wọ́n rò pé bóyá ó ti jáde àbí kó lọ sí iṣẹ́ ń bẹ̀ lọ sunkún. Wọ́n fi pé iṣẹ́ ń bẹ̀ ló lọ yẹn Ashley ló lọ sunkún bẹ̀. Before you know it, wọ́n ní ṣe ni àṣé ó ti sáré lọ sí ilé wọn ní Láfógìdí house. Báwọn Láfógìdí ṣe dé sí ààfin bíbá lánàá nìyẹn. Wọ́n bá ní wọ́n lálẹ́ àná ni bọ́n ṣe dé, wọ́n ní Ashley pé báyìí ni Ashley pé wọ́n ní wọ́n fẹ́ na ọmọ wọn pa. Pé wọ́n sọ pé wíwá tí Queen Naomi padà sí ààfin yìí pé wàhálà ńlá ló fẹ́ dálẹ̀. Therefore, kábíyèsí léèní kò ní dọ̀la. Wọ́n fún Naomi ní 24 hours kó páàkì kúrò kó kó àwọn ọmọ ẹ̀ padà sí Àkúrẹ́ because àwọn ò ní gbà kí Naomi wà láàfin yìí kó wá máa na ọmọ tàwọn. Wọ́n láṣìírí sọ fún wọn pé ṣe ni Naomi fẹ́ lu àwọn pa. Péjọ́ ni Naomi yìí dé sáàfin tó fi ń na ọmọ òun, tó fi ń na àwọn. Páwọn ò ní gbà ó. Àwọn fún Naomi ní 24 hours tó fi máa kó àwọn ọmọ bẹ̀tẹ̀ padà sí Àkúrẹ́. Ààfin yẹn ò lè gbà kíní kan gbádàkodo. Wọ́n ní kábíyèsí wá. Wọ́n ní ṣe ni ojú kábíyèsí tí ẹ pa kànnàkànnà pé irú trash wo làwọn eléyìí fẹ́ sọ jáde àbí kí wọ́n sọ lẹ́nu. Wọ́n ní kábíyèsí ní ọmọ yín wá rìpọ́ọ̀tù, Ashley rìpọ́ọ̀tù pé Naomi na òun blue black. Ṣé Naomi tó ṣẹ̀ṣẹ̀ bímọ ló fẹ́ jà? Ṣọ́mọ yín ò sọ nǹkan tí òun lọ ṣe tó fi nà án ládùbúlẹ̀. Wọ́n lù ú lálùbami. Wọ́n lù ú bíi pé wọ́n fẹ́ pa á. Wọ́n máa ní kì í ṣe lílù kékeré mà ní. Torí ẹ̀ ni àwọn Láfógìdí ṣe dìde. Wọ́n lọ́mọ yín lọ jalè. Wọ́n lọ́mọ yín ó fẹ́ lọ jí crown Queen Naomi. Òun náà fi pariwo lé lórí tó na bastard sí lára. Ẹ̀yin wá kẹ́sẹ̀ lẹ́sẹ̀. Ẹ̀yin wá ìrìn àpà, ìrìn òpònú pé Naomi na ọmọ yín. Torí ẹ̀ lẹ́yìn náà ṣe fẹ́ á na Naomi padà ni. Ó yá now. Ẹ ń bọ̀. Ẹ béèrè lọ́wọ́ ọmọ yín pé kí ló ṣe tó fi ń nà án ládùbúlẹ̀. Àbí Naomi kan máa dédé wá máa na èèyàn láì ní nǹkan kan téèyàn ṣe. Wọ́n lọ́mọ yín fẹ́ jí nǹkan ní nǹkan tí ò ń ṣe tiẹ̀. Wọ́n ló fẹ́ jí nítorí ẹ̀ ni lílù yẹn ṣe tọ́ sí. Pé Naomi kan ló fọwọ́ kan àwọn ará Ifẹ̀ gangan tó jẹ́ ọmọ ìlú ẹ̀ gangan. Àwọn náà dá sẹ̀ríyà fún. Òun nìkan kọ́, òun àti Mariam. Báwo ló ṣe wá lè mọ yín kókó báyìí? Dá kan mọ̀. Wọ́n ní ṣe ni àwọn Láfógìdí. Wọ́n ní wọ́n perplex. Ẹ̀yin fẹ́ wá put mi in condition bó lẹ ti wá. Bó lẹ ti já wá tẹ̀ lókun lọ́rùn. Ẹ fẹ́ máa control mi lórí throne mi. Ẹ kéré sí nọ́mbà. Kábíyèsí ó dúró tì wọ́n. Ó fún wọn ní kìkì ọ̀rọ̀. Ẹ̀yin wá fẹ́ máa ultimate ìyàwó tòun. Ẹ̀yin lẹ fẹ́ kọ̀ ọ́n láti mọ̀ ṣe. Ẹ̀yin lẹ fẹ́ sọ ìyàwó tóun máa fẹ́, ẹ̀yin lẹ máa sọ ìyàwó tóun ò ní fẹ́. Wọ́n ní kábíyèsí sọ burúkú ọ̀rọ̀ fún wọn. Pé kì í ṣẹjọ́ yín. Ẹjọ́ ń ṣẹjọ́ yín. Ẹ kéré o, ẹ padà. Kẹ́ lọ sọ pé ẹ mọṣẹ́ jẹ́. Wọ́n ní kò jù bẹ́ẹ̀ lọ. Ní àwọn Láfógìdí. Ó mà ga o. Ráàrín fín ilé ìgbẹ́. Ó wá lọ sọ pé Naomi náà. Naomi, mo sọ fún wa pé wíwá tí Naomi wá sáàfin, many things ló fẹ́ ṣàtúnṣe. Àtúnṣe fẹ́ dé. Kékeré náà yìí rí o.
Tọ́n ò bá jáwọ́ lọ́rọ̀ Naomi, gbogbo wọn pátápátá ló máa fi mú dánrin. Yes. Ojú wọn á rí wótòwótò bọ́rọ̀ àwọn kan. Ojú wọn á rí nǹkan tójú wọn ò rí rí. Bẹ́ẹ̀ ni, àfi kán yá tètè dù. Kán sá eré torí ibẹ̀ yẹn ò wà convenient fún wọn, kò lè wà convenient fún wọn. Ìnira ló máa jẹ́ fún gbogbo àwọn oníṣẹ́ ibi tó wà láàfin. Ẹ̀yin èèyàn mi, ẹ ṣé jàre, ẹ má bínú. A ní sọ ìtorí àwíjàre kí tán tán lẹ́nu. Mo ní kí n gbé wá sí etí ìgbọ́ wa, kẹ́ mọ bó ṣe ń lọ. Torí tí n bá update yín, ẹ máa sọ wípé ìyẹn Independent 7 TV ò máa sọ fún àwọn pé nǹkan tó ń ṣẹlẹ̀ léléyi, torí ẹ̀ mo ṣe mọ̀ sọ pé bó bá ṣe ń lọ báyìí mo máa wọn wá sí etí ìgbọ́ yín. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa, ẹ bá mi share, kẹ́ bá like, kẹ́ dẹ̀ bá mi love ẹ̀. Ẹ ṣé kẹ́ bá mi subscribe, yes, kẹ́ bá mi subscribe. Ẹ ṣé o, God bless you. Mo rọ́wọ́ yín o, ààbò Ọlọ́run á dájú lórí yín. Ọwọ́ tẹ fi ń ṣe gbogbo eléyìí, ẹ ní fi rí ìbànújẹ́ láyé yín o. Ìbànújẹ́ ẹ ní fọwọ́ yẹn ṣe ìbàjẹ́. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.